ọ̀kan lára àwọn tí wọ́n ń tẹ̀lé kọ́tù káàkiri ló jẹ́. Báwo ni wọ́n láàárín gbogbo èyí ló fà á? Báwo ni ṣe di gbogbo wàhálà ẹ̀pẹ̀tẹ̀ láàrin ilé? Wọ́n máa sọ pé ọwọ́ wọn ni ìgbẹ́ ìwà ìlú pé ní ìgbà yẹn náà àwọn náà lọ fà ní pàtàkì ìlú 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 mẹ́gbọ́n sí ọ̀rọ̀ ẹ̀sìn wọn. Before that, I'm attached. When they come, I have to take you to understand.